Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Sir, mo fẹ́ máa lọ Ìbàdàn time tí ń lọ. Ọlọ́run mo fọlọ́run ṣọ́ yín o, àṣẹ kan Àmì yín. lórúkọ Jésù. Àmì sà. Mo fọlọ́run Àmì ṣọ́ sà. yín. Safe trip. Amen. So basically, as we speak now, we are having the public versus the Aloba family in the pursuit for justice for Mohbad. And our evidence, if the police ask us now, not Banti, not Lagos State Police Command, I want to share and to undo what they have done before Mali. So our quest will be, any problem, anybody directing this investigation back to Banti wants to obstruct of a cover and conny, and they have shown it abundantly. So it is important for us to take it to not only the federal government, Toba Leju, we take it international, because in your local, and if sexual harassment, last one, the senator went international. So Kilo stop Wala to go international as a celebrity. We can go because you understand. So at this point, we want to face the family, and they shouldn't wait until this case start getting international to be more disgrace about Nigeria and the leadership of Nigeria. Because in court, Dotini, I will do a lot of interview. I will do a lot of video 3 seconds. I will extension. They will tilt towards those murderers. That means and that's what the government will that is the definition of the government we have. And we must reject it vehemently. That this would never be the government. Because beautiful. That means you should be expecting anything for anybody's child. In this country, by that our decide. We are not slaves and they are not slave merchants. Thank you. All Big right. vibe. Big vibe. Please, everybody, let's power tap. About power tap. Hello, good afternoon. Good afternoon. Good afternoon. Sorry, my network is bad. My network is bad. That's why I can't talk much. Yeah. Next lady. I'm on grant. All right. Hold on. Hold on, Joe. Agenda your loan. Oh God. Justice for Mohbad. Hello. Hello, sir. Ekasan, sir. Ekasan. A kú ètò náà, sir. Sir. Ọ̀rọ̀ nípa mo fẹ́ sọ̀rọ̀ pa ti onílé tí bàbá ní kí wọ́n mọ̀ lọ arrest onílé. Ṣé onílé ló kàn láti pé kí bàbá mọ̀ lọ arrest? Sáwọn tó ṣẹ̀ṣẹ̀ gbóyè lè lọ́wọ́. Ṣé arrest làwọn fẹ́ mọ̀ arrest àwọn tó bá ń sọ̀rọ̀? Ṣé àwọn 15 tó wà nílé bàbá ò réyàn kankan arrest? Ẹ̀bá máa kórè wọn ò rí wọn kọ́ nìkan lọ competition fún. Àwọn ọmọ tó wà ní gbogbo wọn ò rí àwọn yẹn kọ. Àwọn tó ń jà fọmọ tiwọn làwọn nìkan lọ mọ̀ arrest. Ṣé nǹkan tó ń fẹ́ fi san fún gbogbo èèyàn nìyẹn? Ẹgbẹ́ yẹn kò kó àmọ́ ya ara gọ̀ ni wọ́n. Tó bá yẹ pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nínú òjò nínú oòrùn tán dáwó fún wọn tán kówó wọn jẹ, wọn ò ní lẹ́nu àti mọ̀ sọ̀rọ̀ pé kán lọ mọ̀ arrest àwọn èèyàn kan. Àwọn ẹni ẹlẹ́ni ń jà fún kí náà máa lónílé ṣe fáwọn kí náà máa náwọn méjì tán ní kán lọ arrest yẹn kí náà máa sọ fún wọn pọ́n ṣe fáwọn sọ́ọ̀nà lọ pa Mohbad nínú ilé. Àbí accountability tán ní kán lọ ṣe òun ni wọ́n máa sọ pé wọ́n ṣe fáwọn àbí kí nìkan tó fẹ́ ní wọ́n ṣe táfi ní kán lọ mọ̀ arrest wọn ní corona. Ṣé ẹ rí pé bàbá yìí ò mọ̀ọ́re àwọn tó gbóyèlè lọ́wọ́ àwọn tó jẹ́ pé gospel ẹ̀ ni wọ́n náà ti ń lo ṣé ni wọ́n ti ń lo yẹ́rìngì ọ̀ náà ti rówó kó jẹ àwọn ti gbóyè kán lọ mọ̀ arrest èèyàn. Ọlọ́run àrẹjọ dá. Ọlọ́run àrẹjọ dá tó bá arrest onílé tó bá lónílé ṣe fáwọn àwa mọ̀ gbọ́. Don't support you. Àwọn ẹni di àgbàlagbà wọn ọ̀rẹ́ tó pọ̀ mọ́ wọn.
A single girl like I need the public lawyer because Talofe drove on leave, anything should happen. Abando, arrest. We don't know what they apply, though. It is time if the public want to pursue, Tafe go further. The public lawyer is needed ASAP. Because only le masaka kiri o. mi ò sá o Burayo sá káàkiri pé nígbà tí ò ṣe pé mo wà ní mi ò sá o mi ò sá o. Le masaka kiri. That's why you need a lawyer to stand fully. You know, but sakro corona because you were thinking they were going to arrest you. And so now she didn't. Mo ti contact lawyer now. Mo ti contact one layer your corona is your fundamental right to stay there and enjoy yourself. Come on, Of course. Exactly nǹkan tí lọ́ọ̀yà mi sọ náà nìyẹn pé court is a public place. ẹ máa gbọ́ wọn náà fẹ́ sún èmi àti yín náà pé wọ́n ń dóde ká gba public lawyer náà ni pé tọ́ba tá a bá tó bẹ̀ ká gba public lawyer. wọ́n mọ̀ pé mi láìkì èmi ò wọ́n gbogbo tí ìwọ́n pé mo láìkì irú àwọn ẹjọ́ bẹ́ẹ̀ yẹn ohun tẹ́mi kọ́ máa kọ́kọ́ avoid pé àwọn ibi tí máa lè dúró máa dúró jà ibi tí máa rí pé eléyìí wọ́n fẹ́ silence mi àwọn fẹ́ buy me out máa yẹra máa tún padà tọ́ba kò sí mo fọ́ ọlọ́mọba búra kó jẹ́ 10 years ní kéèsì eléyìí àjọ ràn lọ wọ́n ti really understand what I want nítorí ẹ̀rọ tí wọ́n ṣe wọn mọ̀ láti bẹ̀rẹ̀. Hello ẹ káàsán fún yín. ẹ káàsán ẹ wo mo fọlọ́run bẹ̀yìn irọ́ ni wọ́n ń pa akínàwá kí là ń ṣe báyìí kò tú u. Kí ni. Mr. Aloba did not sell any kò sọ pé kó lọ arrest onílé irọ́ ni. Ìbá ta ló pa. Onílé ló parọ́. Onílé ń pa òun lónílé ṣe pa. Ẹjọ́ jálè bàbá àti ẹjọ́ lè dànù kúrò lọ ẹjọ́ lè dànù kúrò lọ ìkọjà rẹ̀ ṣé ẹ ti ń dúró nílé ni. ẹni kúure mo parọ́ ẹni kúure pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn mo parọ́ láti fi ṣe kí ni mo fi parọ́ fún wọn ẹni kúure pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn ẹ̀yin wèrè mo parọ́ láti fi ṣe kí ni etí fún mi gbọ́ nǹkan tán sọ ni àbí mo jọmọ kékeré àbí mo já ròbò ẹni kúure pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn lẹ́yìn kọ́là yẹn ẹ máa ń rìn fẹsẹ̀ sí ni. Kóyìn má pe nọ́mbà mi ẹ má pe nọ́mbà mi mọ́ please you haven't called me since all this day you are calling me today. Ìwọ ló báyé. And aside from that. Ìwọ ló báyé spending jẹ ìwọ tó báyé spending jẹ onírọ́ ni wọ́n ń pa. Ìwọ tó báyé spending jẹ. Ẹni mímọ̀ lẹni. Ẹ mímọ̀ Queen ni náà. Olórí ẹbí. Queen tó ń ṣàìdí spending. ìyẹn kún ọ̀rọ̀ tí ò jẹ́ kí spending sọ̀rọ̀ yẹn àbí. Àbẹ́ máa bọ̀ ọ́ sọ fún mi pé rọ́ ni mo pa ẹ má wọrí bóyá rọ́ ni mo pa bóyá kò ṣe rọ́ ni mo pa ṣègbè wọ́n ti náà kọ́nà ti wá wọ́ wèrè. oṣù kún ìṣe ẹnu tó fi pè wọlé ẹnu tó fi sọ̀rọ̀ yẹn fàya. kí ni ẹ̀rí tẹ́ni ẹni tó sọ pé kò rí bẹ́ẹ̀. Ẹ má dá lóhùn àwọn tó ń manipulate àwọn èèyàn káàkiri ni àwọn tó pọlọ wọn ti lọ wọ́n tó pè mí láti jọjọ́ tó ń wò mí láti jọjọ́ tẹ́ ń lọ bí wò ní tẹ́ pè mí láti jọjọ́ tó wá gbọ́ ọ̀rọ̀ àbòsí tó wá jẹ́ pé yẹn ló fẹ́ dá sí irọ́ ni wọ́n fẹ́ arrest onílé yẹn bàbá yẹn kàn fẹ́ bà gbogbo nǹkan tí wọ́n stand for and ẹ wo bí any arrest any arbitrary or unreasonable arrest. kí ló nílé ṣe tán competition káàkiri. àti ẹ máa gbọ́ ohun tí gbogbo àwọn tó lágbára nílùú tó yẹ máa padà dá sí nìyẹn nobody loves oppression or persecution. Ó yẹ ni gbogbo kó ṣòkò ẹkù kò yájá o àwọn nǹkan wà tó yẹ pé tẹ bá ti dáwọ́ lè gbà tẹ fẹ́ ṣe yẹn lẹ máa ráwọn máa sọ fún yín pé ẹ lọ gbé kò sí kan tó máa ṣẹlẹ̀ ìjọ tẹ bá ṣe yẹn lẹ mọ̀ pé àbùkù yẹn ti dé wàhálà yẹn ti dé they won't know wọ́n fẹ́ sọ gidi di real ogun gidi ní Nàìjíríà ni and ohun tó máa padà ṣẹlẹ̀ ni mo ṣe ń type public versus Aloba family ẹ máa wo ohun tó máa ṣẹlẹ̀ they don't understand spirit bọ̀bọ̀ yẹn ti fi ẹbí wọn lẹ̀ ó ti wà pẹ̀lú public nǹkan máa ṣẹlẹ̀ right today's date down ẹ jẹ́ kó ṣe agbára wọn lò owó public lẹ́fẹ̀ẹ́ fi gbé onílé owó public ìlágùn public lẹ́fẹ̀ẹ́ fi gbé àwọn ará public ìjọba gan tó bá dọ́rọ̀ ògán mọ̀ kó nǹkan máa ní wàhálà ká má ti wà sóyàn lásán ẹ má wòran bọ̀ bàbá ẹ má wòran bọ̀. àbí ṣá lè béèrè pé ta ni bàbá Mohbad ta ni ìyá Mohbad ta ló bí bàbá Mohbad ṣé anybody mọ story bí bàbá Mohbad ṣe wá ibi tí wọ́n ti ṣẹ̀ wá. Because I want to believe all of this is not normal again.
Àwọn wo ni first family Baba Mohbad? That is àwọn tó bí Baba Mohbad. Family problem wọn ní gbogbo yẹn. Ṣẹ́rí nǹkan tẹ́mi kan rí ni pé Kid Boss mo bọ̀. Ṣẹ́rí nǹkan tẹ́mi kan rí ni pé fún àwọn tí wọ́n ń sọ pé irọ́ ni kinní kan ò ṣe. Before corona inquest àná, we had the hint wípé wọ́n fẹ́ gbé onílé. We already had that hint before he went. That is one. Secondly, àbúrò olórí ẹbí Daddy York, he said it on a live chat directly with Tomba Biri òun díẹ̀ ẹ̀kọ́ wá. Okay, kẹ́lẹ́ mi náà sọ̀rọ̀. Olórí ẹbí ẹ̀jẹ̀ má bínú mo fẹ́ sáré sọ̀rọ̀ kan ni. Ṣé rí àwọn pípù yìí mo wà ní court. Ọlọ́pàá tó wá àwọn ọlọ́pàá méjì ni wọ́n. Ọlọ́run ló ní kí Leo Entertainment mọ̀ wọ́n. Òun ló wá jáde síta tó wá ń béèrè pé kíní làwa fi ń béèrè pé kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀. Ọlọ́run ló ní pé kí ara fu onílé ó dìde ó lọ. Bẹ́ẹ̀ náà sọ pé èmi náà pé ṣé kán arrest mi nínú court ni àbí tó bá jẹ́ wájú ta ni court gbé mi. Wọ́n ń discuss ẹ̀ lórí platform Comfy. Ibẹ̀ náà ti ń discuss ẹ̀ ṣé kán gbé ni ṣé kán ṣe gbá kan. Wọ́n kàn fẹ́ scare gbogbo wa ìwé ni bọ̀ mo mọ̀ kó fẹ́ gbé onílé torí olórí ẹbí náà ṣe fẹ́ gbónílé lánàá torí ẹ̀ àwa ń bẹ̀ lánàá kò sí irọ́ nínú ẹ̀ sà kò sí irọ́ nínú ẹ̀ o. Olórí burúkú kú yẹn wá ń pè mí ó ní ọ̀rọ̀ ni. Ṣé òun bá wa dé kóòtù ni sà? Ẹni tí ó jẹ́ ẹ̀ka rẹ̀ kò gbádùn ni ṣebí nǹkan tó ṣe tó fi báyé spẹ́ndì jẹ́ nìyẹn. Kí ló ó tiẹ̀ ní tí ó bá jẹ́ pé èèyàn weekend kí ló pè mí fún wọ́n táwọn ẹni tó kì í bá sọ̀rọ̀ ẹni tẹ́ kì í bá sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní gọ́ọ̀sì láti pe ẹni yẹn nítorí pé ẹ fẹ́ da nǹkan rú. Èmi àti òṣọlọ́rọ̀ tó yẹ kí fún ìyẹn tó lè pe nọ́mbà mi mọ́ láyé ẹ̀. Tó bóye báyé spẹ́ndì jẹ́ sínú ilé nìyẹn. Ó báyé jẹ́ sínú bẹ́ẹ̀ kò wúlò mọ́. Ẹ wá ní irọ́ ni. Àwọn wo la wá ń bá gbénu ayé báyìí? First lady. Ẹ káàsán gbogbo. Àròkù. Ṣé ti rí bóyá mo láti ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ tá à ń pariwo láti jọjọ ó jù bẹ́ẹ̀ yẹn lọ. Bàbá ti mọ̀ nǹkan tó pọnmọ́ ẹ̀. Wọ́n dẹ̀ ti sọ fún wọ́n ti fún ní condition. Kí ló wá fi ṣe àwa tó ń dà láàmú fún? Wọ́n ti fún condition pé the best ní ká kúrò lẹ́yìn wọn. So gbogbo àdìtàǹkà. Ìyá náà justice ẹ lọ́wọ́ arrest wọn. Ló bá yín wá justice fún mi. Ẹ lọ́wọ́ arrest wọn. Gọ́ọ̀mẹ̀ntì ò ráyè olórí ẹbí o. Ẹ jẹ́ kó máa yé àwọn èèyàn. Gọ́ọ̀mẹ̀ntì ò ráyè gbogbo pátápátá yìí o. I know how this government works. The truth of the matter, which is very clear, òun ni pé when the incident happened, wọ́n ti decide in táwọn fẹ́ ṣe family wọn, ó possible kí inú bàbá yẹn máa dùn. But along the line, when the public came in, and it is looking like ẹjọ́ tọ́pọ̀ máa ní kọ́ ṣe ìwádìí yẹn, kò sí bí wọn ò ṣe ní wo ìdílé yẹn wò pé okay, what role are they playing? Ta ló ní moral strength láti jáde pé justice for Mohbad? They need to put somebody to act like representing the family. Baba took it up and said, this is advantage for me. But the fact remains that àwọn náà lọ tún wá rí ìgbà tí òun ní gẹ́gẹ́ yìí sọ pé ìgbà tí wọ́n máa fi pe bàbá ipe ṣé mọ̀ pé ń báyìí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ in case tó bá jẹ́ pé poison ló máa jáde ṣé mọ̀ pé bí tó máa padà lọ́ọ̀rẹ́. That was where they made him understand that gbogbo yín lè má mọ̀ mo ń jẹ́wọ́ fẹ́yìn ni pé there is an evidence of poison from your own blood. Èmi tí mo bá jà nìkan lè fẹ́ máa face. And that was when the lady was looking for those that would empathize with her and then get on to face the baba. Wọ́n dẹ̀ lọ àwọn tó lágbára ju bàbá lọ pé ẹ cut bàbá yẹn off tó bá ti fẹ́ gbọ́. Simple arithmetic ni. But mo fi Ọlọ́run bá búra sẹ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ gidi. Gbogbo àwọn tó wà ní ìjọba yẹn wọ́n ń yábẹ̀ lónìí. Position yẹn ló le jù. Even ọlọ́pàá. Àwa la fàyè lẹ̀ fún gbogbo tòtòtòtò ẹjọ́ wo tó lórí social media. Face the wall up front. Káwọn yẹn lè máa sáfù ìyá Mohbad bàbá Mohbad lè máa sáfù. Èmi ò lè máa sáfù gbogbo àwọn yẹn.
wọ́n fẹ́ rán yàn àkọ́ apá mi ẹ mọ iye nǹkan tó ti sàsí mi ní oògùn tó lọ́ fi rán pẹ́kìsì tó fi wá bọ̀ lọ́wọ́ ṣé mọ iye tó fi rán èmi padì gbogbo bí tí mo lọ ni wọ́n ti try àwọn náà ti rí pé Ọlọ́run wà pẹ̀lú wa Mohbad wà pẹ̀lú wa now let's face them one by one ẹ rí pé tá a bá fèsì wọn gọ́ọ̀mẹ̀ntì máa dó sẹ́yìn àwa ìjọba òun ló easy jù àwọn ò fẹ́ wà lára gbogbo nǹkan tó ti tó lẹ́yìn wọn ti ẹ̀fẹ́ kíkọ́ ẹ lè sọ òkò sínú ìjọba gbèsè rẹ o ẹ rí pé wọ́n lè má tó 30 gbogbo àwọn tẹ̀rọ kó wà ní kéèsì. Ọkùnrin o ìgbà wo àti pé kí la need láti bẹ̀rẹ̀ gangan. òun mo sọ pé ẹ lọ recess ẹ̀yin náà ẹ fẹ́ sinmi ẹ ká sinmi díẹ̀ ẹ fún wọn láyè kó parí corona ẹjọ́ kó parí ẹ káàárọ̀ lórí ẹbí kó bẹ̀rẹ̀ kéèsì ẹ má bínú pé mo interject yín break the silence ẹ káàárọ̀ gbogbo ilé o ẹ káàárọ̀ everybody Brian mi mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín kí lẹ rò wípé a lè ṣe because I need to sit back down and understand because ṣé rí ọ̀rọ̀ yìí èmi ni mo bá yín sọ̀rọ̀ nígbà kan tí mo sọ wípé kí náà ń pè ní ìpìlẹ̀ mo ti mọ̀ wípé ọ̀rọ̀ Mohbad family láti ọ̀dọ̀ ẹbí ẹ̀ ni bó kí lè rò wípé a lè ṣe láti get justice fún bọ̀bọ̀ yìí kí lè rò pé a lè ṣe. ó wà very simple gbogbo ẹ̀kọ́ ni máa sọ ń bì ìbádẹ́fò kẹfọgbọ́n tẹ̀lé mi torí mi gbọ́dọ̀ sọ gbogbo nǹkan tá a máa ṣe ń bì kókó bẹ̀ ẹ kọ́ mọ̀ ní pé nísìn ìgbà tí public ò ní evidence lọ́wọ́ tá a dẹ̀ lọ́mọ ogun ó yàtọ̀ ìsìn we are going to be facing the family that we will now assemble our legal team gbogbo pátákùpá tó ti jù síta lẹ́yìn la ṣe máa challenge pé kí ìjọba bá awọ́dì wọn ìjọba ò ní wá sọ fún wa nítorí gbogbo ètò wà lẹ́sìn ó yàtọ̀ sí gbogbo investigation tọlọ́pàá ṣe tẹ́lẹ̀ rubbish ọlọ́pàá àsọpọ̀ ọlọ́pàá ò ṣe tó ti ṣe láti 2023 ẹ ṣe yẹn dáadáa ẹ má wọrí ẹ ti ṣe dáadáa ẹ̀yin ojú ẹ má challenge yẹn mọ́ corona ẹ ṣe ti yín challenge yẹn mọ́ tá bá ti bẹ̀rẹ̀ ń sìn ibi tí gbogbo wọn á sì tá bá ti bẹ̀rẹ̀ it is now àwa àti wọn a máa bẹ̀rẹ̀ sí sọ fún ìjọba ibi báyìí ló yẹ ká máa ṣe àwọn tó yẹ kó lọ kóòtù sí láti ìbẹ̀rẹ̀ kéèsì yẹn lápàbẹ̀ yẹn làwa ṣe máa ṣe kíni we will start going to court we will be engaging the government institution speaking public kò ń túbọ̀ public so when we start that now ẹ rí i pé ohun tá à ń ṣe yẹn ó lè má ju 3-6 months story ti change pọ̀ láti kọ́kọ́ yanjú tọ̀dọ̀ tí wọ́n yẹn kọ́ forí ẹ̀ tì síbì kan. And then we engage àwọn bí ta bá ti sún ọlọ́pàá wà ń bẹ̀ tọ́lọ́pàá máa jẹ́ ń tu pé àwọn ọmọ ogbó yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn kí lẹ fẹ́ ká ṣe àwọn ọbẹ̀ yẹn ṣe ń bọ̀ protest máa tẹ̀lé. ẹni tí ó bá dẹ̀ wá rí tiẹ̀ mú wọ́n ní ojú ajá ń ṣẹ̀jẹ̀ gbogbo ẹ̀rí olókùn ta gbangba yìí ó pọ̀ yẹn mo dẹ̀ kí brọ́dà wa náà onílé God bless you brother we bless everybody tẹ́ ẹ dìde tẹ́ ẹ ń fi táìmù yín tẹ́ ẹ risk life yín lórí ọmọ tí kì í ṣe pé ẹ̀yin lẹ bí tẹ́ ẹ ń lọ sí court all the time akíyín ẹ ṣé gbogbo ẹ̀yin ìyá wa pátápátá gbogbo ẹ̀yin brothers and sisters akíyín o ẹ ṣé o ọ̀tọ̀ ni kéèyàn náwó ọ̀tọ̀ ni kéèyàn ná time ọ̀tọ̀ tún wá ni kéèyàn create ààyè tó yẹ kó tún fi ṣe nǹkan tó fi wọ̀ on the ground fún nǹkan táwọn èèyàn sọ tí gbogbo ẹ̀ dẹ̀ jẹ́ tó dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ jẹ́ bá wa mú tó. ojú àní eléyìí kéèsì ọmọ yìí ó máa fún gbogbo ọmọ Yorùbá pàápàá society wa community wa fún another eye opener ṣẹ́rí emotion tá a ti fi gbé kínní láti ilẹ̀ bọ̀ a dúpẹ́ wípé ìṣẹ̀dá ọmọ yẹn gan ó ń tú àṣírí òun ló jẹ́ ká dé junction tá a wà yìí orí ìdílé ẹ̀ gangan
òun nìkan ló dúró tó ń wá justice fọ́mọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run níbo la já sí Josie. So you are pretending since all this while. Sorry, bí ọmọ ẹ ṣe fi ara balẹ̀ tó gbé ẹ síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Àtẹni tó gbé mantle of justice lé lọ́wọ́. Tẹ́jọ́ ń ṣòṣì mọ́léyá. Múyìwá ó kọ̀ ó bọ́ta láti joy. Kó bọ́ síta kó wá ṣe accountability. Ó kórí bọnú bí ìgbín. Ẹ mú owó ẹ ṣe báṣubàṣu. Bàbá dẹ̀ sọ ní ìsìn lélo ni wọ́n dá. Kàn bring receipt. Ó tó àwọn èèyàn wà ń bẹ̀ tí àwọn ẹlẹ́rìí wà ń bẹ̀ ó jókòó á ní àwọn ètò lẹ́mọ́lẹ̀ yẹn irọ́ ni ó lè sọ̀rọ̀ káyé gbọ́ nǹkan tó ń wí atatantoto ibo ni ibo lẹ́yìn ọmọ rádaràda yìí ti já wa náà tẹ̀ lókun lọ́rùn. Nǹkan ṣojú. Member of the public kan ìbínú yẹn ò ní kanlẹ̀ ọ máa ṣiṣẹ́ iṣẹ́ ọ máa ṣiṣẹ́ yẹn. A máa ná owó yẹn ẹ gbà bẹ́ẹ̀. Torí èmi ò mí tiẹ̀ mọ́rú ọmọ Mohbad yìí kò jẹ́ ń sùn mí o láì ṣe pé mi mo bí ìkanra yẹn a máa jọwọ́ ni a máa jọwọ́ ni torí ìwọ́kùn yẹn alájà ó ti kàn tiẹ̀ o gbà bẹ́ẹ̀ ó ti kàn tiẹ̀ lọ bá ní last job ló wà yìí lọ́ọ̀yà wèrè tó péré yẹn tó ń gùn ẹ yẹn tó lọ máa ṣe lọ́ọ̀yà fáwọn ẹranko ìwọ ọmọkọ́mọ yìí olórí burúkú ọmọ òfò ọmọ àbí ìpabẹ́ ó lè tó ọmọ mọ̀ọ́mọ̀ jáde ní kó rìkọ́ọ̀dù yálà yẹ mo lọ gbé kéèsì tèmi sànù ni kó gbé fún má gbé fún lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà tó ń gbé fáìlì bíi tiẹ̀ má gbé fún wọn ẹ̀jẹ̀ mi ìmọ̀ ráìtì mi ni ẹ dá gbogbo orí àwọn èèyàn rú a dá owó ẹ mismanage owó ẹ tún ní ká má sọ̀rọ̀. Bàbá tá gbogbo èèyàn dúró tì ó wọnú studio ó ń bú gbogbo wa ẹ ní ká má sọ̀rọ̀ Dundu United lẹ́pẹ̀ wá ní. Ẹ ṣé gan-an, thank you. Thank you, my mommy. God bless you. Please, everybody, let's power tap. Ejo, power tap. Thank you. Ejo, quick one. Money. Hold on, please. Okay. Èmi bá wò pé bí a kí ẹgbà àwọn èèyàn tó máa lọ sí inquest tí kò ń ṣe public known tó kò ń ṣe àwọn èèyàn tí ojú wọn ti wà síta. To see, no, we can't do that. No, we can't do that. Tó bá sá ṣe kó máa sá for life ni kó máa sá kiri kó máa ní freedom. No. For the safety kò sí safety kankan a máa nǹkan tó bá gbà la máa fún ni. No safety kankan. Láti snake ẹjọ́ mo fẹ́ sọ kankan kí n tó drop because àwọn kinní yìí náà a kàn ń gather together all the time ṣe mọ̀ a gbọ́dọ̀ mi mọ̀ bí mo ṣe lè pe Yorùbá yẹn àgbà ń ṣòro bí èwe ẹ jẹ́ ká put àwọn nǹkan kan in place ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run the public lawyer tá ń pariwo tó máa stand fáwọn èèyàn wa because ibi tó máa ní kí gbégbé má gbé ló máa ń gbé who are these rats tí wọ́n máa fẹ́ máa intimidate àwọn èèyàn who are they lórí right wa lẹ́lẹ́sù pé ká lọ kóòtù ká jókòó ká gbọ́ nǹkan tó ń sọ because ṣé kò fẹ́ jọra wọn wọ́n ti fẹ́ ní àwọn tí wọ́n tó yẹ pé àwọn nìkan wọ́n fẹ́ kán máa wà court wọ́n dẹ̀ kan kámẹ́rà after wọ́n gbé jombo kalẹ̀ wọ́n gbérò wọn kalẹ̀ àwọn èèyàn máa ná ní pé kinní kan wọn ò fẹ́ kí etí mi gbọ́ no. irú yẹn náà máa lóhun fi petition òun fi ń gbé arífá. Can you just imagine? Àwọn camera down nínú justice for Mohbad. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Yomi,
Mr. Expander, ẹ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn. Ẹ jẹ́ ká gba kí wọ́n pe public lawyer tó máa dúró pé anytime we can call them. Ẹ rí wípé wọ́n mọ̀ ni wọ́n fẹ́ máa arrest àwọn èèyàn so that tán bá ti mú wọn jọ Friday. Wọ́n wá fi ọ̀tá wọn ṣẹlẹ́yà gbogbo weekend. Wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ bá tiẹ̀ máa gbà wọ́n jáde ó máa tó Monday or first thing on Tuesday morning. Ẹ jọ nítorí Ọlọ́run adẹ̀lá ń wá justice. All right. Wùmí jókòó síbẹ̀ ẹ̀ lọ arrest ẹ̀. Gbogbo àwọn 15 wà ń bẹ̀ ẹ̀ lọ arrest wọn. Ṣùgbọ́n tiẹ̀ ní ọlọ́pàá òṣìṣẹ́ ọlọ́pàá ò làwọn. Wọ́n ń lò yìí. Ẹ̀dẹ̀ lọ́lọ́pàá òṣìṣẹ́. Ẹ̀dẹ̀ ní ọlọ́pàá òṣìṣẹ́ ọlọ́pàá ò lẹ lọ lò yìí. It's true. Ẹ̀nà ọlọ́pàá òṣìṣẹ́ níbo lẹ ti rọ́lọ́pàá ṣọlọ́pàá Tambisa lẹ lọ lò. Mo ti bẹ̀rẹ̀ rìn yóò bí pẹ̀lú question ó sún mi o bóyá vigilante dẹ̀ náà lò. Ẹ̀dẹ̀ lọ́lọ́pàá òṣìṣẹ́ lè rán ọlọ́pàá lọ lò kẹ́ máa mọ́ ọlọ́pàá kiri mú kẹ́ máa point àwọn èèyàn káàkiri. Ọlọ́pàá òdẹ̀ ṣiṣẹ́ ń bolẹ̀ tí rọ́lọ́pàá yìí ṣọlọ́pàá tó omi tó ògùn lẹ lò. Àbí Àmọ̀tẹ́kùn lẹ lò. Ọlọ́pàá tó bá wọn ń cover sheet wọn òun. Ló ń ṣiṣẹ́ ọlọ́pàá tó bá wọn ń cover sheet wọn ló ń ṣiṣẹ́. Omi tó gùn omi tó yálé. Mọ́mí olórí kò lọ títí mo kàn fẹ́ add mọ́ nǹkan tẹ́ sọ ni ẹni tó sọ pé kí ni public fẹ́ ṣe pẹ̀lú kí ni wọ́n fẹ́ sue family wọn fún. They have altered his body's tissue. They have altered his tissue's morphology. As a result of that chemical, that is the organophosphate tí wọ́n ní wọ́n dà sí lára, and their pathologist established that fact. So that alone is very, because you don't have any rights láti alter ara òkú ó ti kú kò mọ nǹkan kan kò lè defend ara rẹ̀ kò lè share anything mọ́. So that one alone case ni from public to the family. Thank you. Ọlọ́pàá òṣìṣẹ́ ẹ̀dẹ̀ mọ́ ọlọ́pàá káàkiri ẹ̀ mọ́ ọlọ́pàá lẹ́fẹ̀rẹ́ lọ́jọ́. Ṣebí torí ẹ̀ náà wọ́n fi ìjọ tí gòsì tó lọ sọ́ńtù ṣebí ìjọ yẹn wọ́n mú fún kéèsì lọ sí wọ́n gbé padà sí pàǹtì. Abára ẹ̀kọ́ yẹn ẹ kàn obstruct justice ṣá a máa jọ mú nǹkan lẹ̀ o ẹ gbà bẹ́ẹ̀ a máa jọ mú nǹkan èèyàn ò lè waste 2 years of my life kó rò pé nǹkan lè jẹ lọ. Ẹ bọ́ tẹ wá accountability ẹ gbogbo yín ẹ pòórá bíi só. Àrọ́gà àrọ́mọṣẹ́ ẹ wá tún ní pé káwọn èèyàn kan má lè rìn kò possible ẹ gbàgbé. Gbolé àkó àpérò èmi ò kúkú níyé máa sọ ní junction tàdé bàbá ní lọ́ọ̀yà akọ̀mọ́ máa rojọ́ ni o, because the oppression is coming from both left and right everywhere. Because mi mọ reason tó ṣe fẹ́ gbé onílé wọn rí King White gbé. Wọ́n fẹ́ gbé mi náà tí mò ń sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ gbé mi náà. At this point, we need to have a lawyer that can back the public up. Swift láti how many months ago tó ṣe wá padà change sí 11. Ṣé rí déètì yẹn lásán is enough to change the game in this justice. That date alone is enough to hold on to. Coupled with the 3 seconds video is enough to hold on to. Correct. Like back and forth. Action to me is what we should do. We cannot come every day and talk and talk. So fún mi pé mo máa get lawyer. I spoke with the lawyer. Èmi àti sister mi kan. A dẹ̀ sanwó fún ó lọ sí Corona. The same topic. Yes. The same topic every day. No. Yes. Èmi ò ráyè ká máa rojọ́. I'm an action taker. I don't just keep talking because talk doesn't do nothing. You need to take action if you want to change. Èmi àti sister mi kan a dẹ̀ sanwó fún ó lọ Corona. But at the same CTC ọwọ́ mi sí. So I want to get his feedback and let's know what we are doing. We can't continue talking like this. Except I confess ma fi catch cruise bí àwọn the other side all àwọn fi catch cruise. Tá bá ready àti catch cruise, then let's take action. That's all I can say.
mi ò ní mọ̀ kí mo ṣe join ni mi ò mọ topic tẹ́ ń treat so. Gbogbo topic yìí.